Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Yes, man, ọjọ́ yẹn MC àbáyọ̀wò ikú dọ̀tí èmi ké wá ní ọ̀tún mi bàbá ọkọ gẹ́gẹ́ bí àyè mi aṣíwájú gbogbo kó fájì náà papọ̀ àwọn máa ń bí gẹ́gẹ́ bí àyè tiwọn náà aṣíwájú ìjọra bàbá àyọ̀wò àwọn lọ́kọ́ gbọ́ngàn. Àwọn ọkọ̀ gbọ̀ngàn àti mọ̀ ìyàwó àti mọ̀ pé kẹ́yìn rẹ́gà ní ìyàwó ta lọ́kọ̀ gbọ̀ngàn afọ̀ṣọ́gbọ̀kan lójú àti fẹ́ ṣíṣọ́ lójú ẹ̀ àìtí ìgbọ́dọ̀ bẹ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.